wọ́n béèrè mọ́tò lọ́wọ́ Saheed Shittu, wọ́n béèrè owó lọ́wọ́ Saheed Shittu. Ta ló béèrè mọ́tò lọ́wọ́ Saheed Shittu? Ta ló béèrè owó lọ́wọ́ Saheed Shittu pé kó fún wọn ní 2 million naira kó dẹ̀ ra wọn máa bọ̀ sún wa? A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Gbogbo ẹ̀yin olóríire, ẹ dákun níbikíbi tí ẹ bá wà, mo fẹ́ kí ẹ súnmọ́ bí. Ẹ má mind ẹni tó bá wá síbí, tó bá wá comment tí ò dáa. Tí ẹ bá sọ lórí burúkú, o lè wá síbí kó wá comment tí ò dáa. Tí ẹ bá sọ olórí burúkú ẹ̀dá, ni ó máa wá síbí, ni ó wá comment kan tí ò dáa. Látijọ́ tí ọ̀rọ̀ yìí ti ń ṣẹlẹ̀, ǹjẹ́ rí kí n jáde torí tí mo gbé dání àti nǹkan tí mo rán ó pọ̀. Àwọn iṣẹ́ tí mo dẹ̀ ń ṣe ó pọ̀. Tayọ kí n wá máa sọ wípé ọ̀rọ̀ eléyìí la fẹ́ mú dání o, tí Islam ní dání ó pọ̀ gan jù ká wá sọ pé ọ̀rọ̀ kan la fẹ́ mú dání lọ lọ́rọ̀ tí ò wúlò. Ṣùgbọ́n tó bá parọ́ mọ́ èèyàn gbọ́dọ̀ jáde láti wá ṣe clarification. Tá a bá jáde, ọ̀rọ̀ tẹ́lómi bá gbọ́ lọ, tẹ́lómi bá ti gbọ́ lọ yẹn, òun ló gbọ́ lọ. Kò ní wá gbọ́ àbọ̀ bí bọ́lọ̀ ń bá ríyàn. Dr. Abdullahi Elérò Aládàbí, bọ́lọ̀ ń bá ríyàn, èèyàn jẹ́ kéèyàn náà ríyàn ni. Ìyẹn ló máa mú mi ṣàlàyé níwọ̀nba. Mo ti fọ̀rọ̀ yìí tó àwọn àgbàlagbà létí nílọrin. Torí pé wọ́n ti pè wá níjọ́ kan, bàbá wa the grand chief imam of ìlú Ìlọrin, Sheikh wallahu yasimuka minan nas. Kódà ọlọ́lá wa Prince Madibo Sulgambari, wọ́n wà lórí ìjókòó. Ọlọ́pàá wà lórí ìjókòó. Gbogbo àwọn àfáà, Chairman Rabita wà lórí ìjókòó, Khalifa Oníkan wà lórí ìjókòó, Malami Ubandoma afakumullah wọ́n wà lórí ìjókòó. Gbogbo àwọn àgbààgbà, babalọ́jà tuntun, Sheikh Abdul Fattah wọ́n wà lórí ìjókòó. Imam Yasin, Sheikh Yasin wọ́n wà lórí ìjókòó, àwọn àfáà wà lórí ìjókòó. Bàbá grand chief imam of Ìlọrin, àwọn ni wọ́n jẹ́ olórí gbogbo everybody níjọ́ náà. Kí ló fà á? Lórí ọ̀rọ̀ yìí náà mẹ́jọ mi lọ bá wọn, èmi ò dẹ̀ sí Nàìjíríà nígbà yẹn. Ẹni tó jẹ́ president àwọn ẹgbẹ́ tẹ̀mọ́ yẹn ti lọ rojọ́ mi káàkiri. Àwọn àgbàlagbà wa ní hàn ó wá rojọ́ ẹni yìí ni. Jẹ́ kẹ́ni yìí náà dé sí Nàìjíríà kó wá sọ lójú ẹ̀ kó náà wá sọ tiẹ̀. Níjọ́ náà lọ́hùn, ọ̀rọ̀ wọn gba mọ́tò yìí, wọ́n béèrè mọ́tò, wọ́n béèrè 2 million naira, wọ́n béèrè 2 ọ̀rọ̀ náà jáde níjọ́ náà. Arákùnrin dẹ̀ bẹ̀rẹ̀ ó rojọ́ títí ẹ̀ bí wákàtí kan àbọ̀ sí méjì. Láì interrupt, láì jẹ́ kẹ́ni kankan dá sí. Nígbà tó lọ́dẹ̀ kàn mí, I spent 28 minutes. Àti ìbẹ̀rẹ̀, àtàárín, àti parí. Mo lò 28 minutes. Mo ṣe sọ̀rọ̀ yẹn tán níjọ́ náà, àwọn ẹlẹ́rìí wà láyé wọn kú. Bàbá chief imam Ìlọrin, arákùnrin tó lóun fẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kejì, wọ́n ní kó sọ̀rọ̀. Ó tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó sọ lákọ̀ọ́kọ́ náà ló ti fẹ́ máa sọ, bàbá dẹ̀ ní ó yá jókòó dákẹ́ àti gbọ́ ẹyé. Wọ́n dẹ̀ dájọ́. Kọ́lọ́ ń jọ nínú àmì kọ́lọ́mọdé ó gbàjẹ́ fún bàbá wa chief imam Ìlọrin. Àti gbogbo agbègbè rẹ̀ àti gbogbo àwọn àlùfáà. Wọ́n dẹ̀ dájọ́ lọ́jọ́ náà. Ẹni tó jẹ̀bi mọ̀ bó ń jẹ̀bi. Ẹni tó jàre mọ̀ bó ń jàre lójú gbogbo ayé. Alhamdulillah. Wa inna jundana lahumul ghalibun. Gbogbo bọ́rọ̀ sí ṣẹlẹ̀ kí ló mú mi parí ìjà pẹ̀lú Saheed Shittu, gbogbo ẹ̀ lásán jọ́nà. Kí ló fà á? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ìyẹn ti lọ, ìyẹn ti kọjá. Ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, lẹ́nu bí ìjẹta sí jẹrin, mo wá ń rí oríṣiríṣi interview tó ń kọjá níwájú mi táwọn èèyàn ń sẹ́ndì sí mi. Èmi ò ráyè. Àfáàsá kí náà wà ń bẹ́ẹ̀ jọ náà. Èmi ò ráyè rárá láti sọ pé kí wọ́n máa fèsì fẹ́ nìkan. Tó wà wájú mi pọ̀ gan. Tayọ kí wá tún ní èsì lójúkù tí màá tún máa fọ̀. Torí pé bọ́lọ̀ bá ti gbèjà ìdá, kí lolúwa rẹ̀ ó tún máa bínú sí. Wọ́n sì ní àfìyẹ̀jẹ̀ lè mọ́mù ó tún wá ń du síríkì. Ọ̀pẹ́ ní kẹ́dàdà fọlọ́. Ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ó ti wá di wípé láti bí ìjẹta sí jẹrin, àwọn èèyàn wá ń kọ́ọ̀tì ọ̀rọ̀ yẹn, wọ́n wá ń sẹ́ndì ọ̀rọ̀ yẹn sí mi. Ẹni
tó jẹ́ president yìí àti PRO wọ́n máa ń ṣe interview káàkiri àwọn ò mọ̀ ń pa mọ́tò bí ọ̀rọ̀ mọ́tò ṣe jẹ́ àwọn búra àwọn ò mọ̀ ń pa ẹ̀ ó ti wá tó wá ṣe mí láàánú ni pé ẹni tó jẹ́ PRO Ògo Ìlọrin Allahu Akbar Allahu Akbar kò mọ ìpìlẹ̀ ọ̀rọ̀ kò mọ ìpìlẹ̀ ọ̀rọ̀ ó kàn dé láàrin ló mú ọ̀rọ̀ káláyé dẹ̀ tó dáyé lèyàn ti ń lẹ́ni téèyàn bá ṣe ibi tó ń belong sí nìyẹn èmi ò bú mi ìdẹ̀ blame ẹ̀ bí kálukú mọ sọ̀rọ̀ ń sìn interest àwọn bàbá wa ló jẹ wá lógún interest àwọn bàbá wa ní àwọn bàbá wa ló jẹ wá lógún òótọ́ àwọn bàbá wa ló jẹ wá lógún ǹjẹ́ fi mímọ́ àtòdodo ẹ fi ń ṣe iṣẹ́ tẹ̀ ń ṣe yìí ẹ fi ń ṣe ẹ̀yin èèyàn ní ọjọ́ kan wọ́n invite mi wá sí Ìlọrin lẹ́yìn ìgbà tí èmi àti arákùnrin Saheed Shittu yẹn parí ìjà Ọlọ́run náà dẹ̀ rí ìparí ìjà wa ìṣẹ́tù wa kìí ṣe bóyá lórí pé àṣírí kankan jọ ń bẹ láàrin ara wa wallahi tallahi thumma billah alladhi la ilaha illa huwa ẹ ṣé Mukadam Balógun ẹ ṣé adúpẹ́ ẹ ṣeun. àwọn ẹgbẹ́ yìí náà pè mí wá sí Ìlọrin níjọ́ náà wọ́n pè wá sí meeting Alfa Labeeb Agbaji wà ńbẹ̀ torí wọ́n mọ̀ wípé Sheikh Kamil Abdulkareem wọ́n mọ̀ wípé èmi àtàfà Labeeb Agbaji àwa ni arákùnrin yìí ń bá ṣe nígbà náà tó parí ìjà pẹ̀lú wa. kí ni mo fẹ́ ló ń bẹ̀ ni wípé wọ́n bá ní àwọn fẹ́ mú Saheed Shittu kí ni èrò wa lórí ẹ̀. ẹni tó jẹ́ president àti gbogbo àwọn ẹgbẹ́ yìí wọ́n ní àwọn fẹ́ mú Saheed Shittu ẹ̀rẹ̀ yìí èèyàn ní ìsọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí rí o torí pé a ti sọ lọ́dọ̀ àwọn bàbá wa ìmáàmù Ìlọrin tí wọ́n dẹ̀ ti rí ìdí àmọ́ ọ̀rọ̀ orí afẹ́fẹ́ wa lé ọ̀rọ̀ tí mo ń sọ yìí láti last year ni bàbá ìmáàmù ti pè wá láti yanjú ẹ̀ náà ti dára àrífáláre wọ́n ti dẹ́bi fẹ́lẹ́bi ṣùgbọ́n lẹ́nu lọ́wọ́lọ́wọ́ ọjọ́ mẹ́ta yìí ó tún wá gbé ọ̀rọ̀ yẹn jáde àwọn sọ ìwà gbé ọ̀rọ̀ yẹn jáde tó ń sọ yẹn èyí tó wá kàn mí ló pọ̀ jù ń bẹ̀ tí mi bá wá ṣàlàyé bó làwọn èèyàn ṣe fẹ́ understand kálukú wa sì lá lọ́jọ́ iwájú ẹnìkan ò lè paint mi ní black nílùú bàbá mi ìlú tó jẹ́ lu bàbá mi tó jẹ́ lu ìyá mi tí mi kì í ṣọmọ àlè ń bẹ̀ ẹnìkan ò lè parọ́ mọ́ mi níbẹ̀ tí mo sì wà láyé tí ìsìn pé bóyá pé mo ti dòkú kí n má wà lè ṣàlàyé wọ́n dẹ̀ pé ní lọ́jọ́ náà wọ́n ní àwọn fẹ́ mú Saheed kí lè rò wá mo ní tó bá já sí pé èmi o ẹnìkan ò kí n tóbi jùlú lọ o ẹni tí ìlú bá ti ṣe lé lórí wallahi tallahi thumma billahi ẹ̀bọ́n náà mo fi búra wọn pé ẹni tí ìlú bá ti ṣe lé lórí ó ti yá aṣọ lèmi aṣọ làbá Labeeb Agbaji gbogbo ìlú lójókòó yìí in tí ìlú bá ṣe lé lórí fẹ́ bismillah ẹni tó dẹ̀ jẹ́ president ní ó ti dá àwọn ti gbọ́ ṣùgbọ́n iná àwọn fẹ́ gbọ́ làwọn gbọ́ yìí bóyá màá tiẹ̀ sọ wípé kẹ̀kẹ́ káwọn máa mú ni àmọ́ gbà tí mo ti tì sí ìlú yìí ẹni tó máa ṣẹlẹ̀ ń sìn ni pé àwọn ó ṣe mítìn lé lórí àwọn ní bismillah kálukú bá padà sí destination ẹ̀ ló bá di àárọ̀ ọjọ́ kan mo bá rí kọ́ọ̀lù president yìí wallahi tallahi thumma billahi mo bá rí kọ́ọ̀lù president yìí pẹ̀lú nọ́mbà rẹ̀ torí pé ọgbọ́n sórí afẹ́fẹ́ wọ́n ṣe interview àwọn ọmọ ń pa mọ́tò ẹnìkan wallahi tallahi thumma billahi president yìí gangan ló fi nọ́mbà rẹ̀ pè mí àwọn tó wà ń bẹ̀ àwọn ẹgbẹ́ yìí àwọn tó jẹ́ strong member mẹ́ta pẹ̀lú òun wọ́n jẹ́ mẹ́rin pẹ̀lú èmi tí wọ́n pè ajẹ́ 5 wọ́n pè mí lórí aago ni o president yìí dẹ̀ sọ wípé salamu alaykum warahmatullahi wabarakatuh alaikum salam àwọn tí gbọ́n tí mo sọ o àwọn rédíò àti foríjì arákùnrin yẹn o yẹn Saheed Shittu o ẹni bá parọ́ falanatullahi alal kasibin ibi dandan Ọlọ́run ìbínú Ọlọ́run ìyà Ọlọ́run ègbé Ọlọ́run kó máa bá gbogbo ẹni tó bá parọ́ lórí ọ̀rọ̀ yìí president Hanifa Ismail babafila Ali Adabi
Lukman Al-Adabi, Lukman Sadala àti àfa ọlọ́mọ mẹ́sàn-án, àwọn mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n pè mí pẹ̀lú nọ́mbà president. Evidence yẹn wà ńlẹ̀ o, ọ̀rọ̀ débẹ̀ ni o, wallahi evidence yẹn wà ńlẹ̀ o. Tó gbé láti jọ́ tí kálukú ti ń sọ, tí kálukú ti ń wí, ò dákẹ́. Torí pé mi ìfẹ́ nǹkan tó máa divert mi kó lójú ọ̀nà tèmi ń ṣe. Ṣùgbọ́n kí nìyí tí wọ́n ń di irọ́ tí wọ́n ń jọ òótọ́, wọ́n wá ń fọra wọn mọ́ bí ẹni pẹ́ ni ire ni wọ́n, bí ẹni wípé àwọn ọmọ kankan pa ẹ o, àwọn òdàlẹ̀ lọ́rin o, ọmọ ọkọ̀ lọ́rin làwọn o. Ṣé rọ̀rọ̀ tí PR dẹ̀ ń sọ ti ẹ̀yẹn, ẹ má blame ẹ̀. Ẹ gbọ́dọ̀ ṣe dáfí fún wọn, wọ́n dẹ̀ tún ṣe dáfí fún wọn lánàá, ẹ má blame ẹ̀. Níjọ́ tá a bẹ̀rẹ̀ ẹgbẹ́ yìí, òun ò sí ń bẹ̀ níjọ́ náà lọ́hùn. Ó dé lójú ọ̀nà ló wọlé, you are welcome. Òun nìkan kọ́ ló wọlé sínú ẹgbẹ́, àwọn tó wọlé pọ̀. Ní tí mo join tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà, torí Ìlọrin náà ni, torí kí Ìlọrin má bàjẹ́ náà ni, alhamdulillah. Adé ń ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́ à ń ṣe nígbà náà lọ́hùn. Respect and regard. Gbogbo ẹni tó jọmọ ẹgbẹ́ mọ̀, respect and regard tí mo fún president yìí ó pọ̀ gan. Ó pọ̀ gan. Wallahi tallahi thumma billah, ó pọ̀ gan. Respect yẹn pọ̀ gan nínú ẹgbẹ́ yẹn. Sheikh Kamil Abdul Karim wọ́n lè witness ọ̀rọ̀ yìí. Respect tí mo fún president yìí pọ̀ gan. Tó bá sọ̀rọ̀ tó bá lókun okun ni, tó bá ló fà ó fà ni. Mi nífẹ̀ẹ́ kọ̀rọ̀ ti tèmi kó borí ọ̀rọ̀ president yìí. Kó máa dàbẹ̀ ní pé àbí torí pé Al-Fulani wà níta bákan gbogbo àjọ wà ń ta ni, ṣùgbọ́n ayé mi nìkan jẹ́ nìkan lọ. Tí president yìí bá sọ̀rọ̀ báyìí, àìmáyé ìgbàlẹ̀ mi àti president yìí nínú ẹgbẹ́ yẹn, tí wàhálà bá fẹ́ ṣẹlẹ̀ báyìí, àwọn èèyàn máa ní president àti fight, torí èmi náà fi ṣe fight, èmi ní fight nígbà náà lọ́hùn ni o, jọ́nà lọ́hùn ni o. Wọ́n dẹ̀ sọ, mo tún ní àwọn ọ̀rọ̀ kan tó sọ wípé àwọn làwọn yọ Al-Fulani kò nẹgbẹ́ rárá o, ẹ̀yẹ yẹn irọ́ ni o, irọ́ ni o, wallahi irọ́ ni o, wallahi irọ́ ni o, wallahi tallahi irọ́ ni o. Èmi ni mo remove ara mi o. Nígbà tí mo ti rí wípé bí kíní yẹn ṣe ń lọ, ní ti ń bọ́ sí nǹkan tí a ní fífúnra wa láàyè, kó máa dàbẹ̀ ní polówó rẹ̀ fẹ́ jẹ́ alátakò fẹ́ nìkan, wallahi èmi ni mo yọ ara mi o. Bàbá chief Imam Ìlọrin dẹ̀ pàṣẹ fún wa padà níjọ́ tí wọ́n dá ẹjọ́ padà fún wa, tó dá láàrin fálárì tó dẹ̀ fẹ́lẹ̀ bí wọ́n ní Al-Fulani nǹkan ẹyọkan tó fi ṣe àwọn ni pé wáyì tó yọra rẹ̀ kó nu ẹgbẹ́ yẹn, tó bá jókòó lọ́rin ògbógbó ló bá wá jẹ́, yà lọ dára rẹ̀ padà sí, ẹ lọ dá padà síbẹ̀, wọ́n dẹ̀ fi ń padà síbẹ̀. Níjọ́ tó wá fi ń padà síbẹ̀ láti last year yẹn, mo wà ń bẹ up till now o, ṣùgbọ́n mi wà active torí pé mi ìfẹ́ tí màá sọ, torí pé tèmi bá sọ kọ́lọ́n kó ṣàánú ni, kọ́lọ́n kó ṣàánú, tèmi bá sọ kó máa di nǹkan míì, yẹn ló jẹ́ kó ra máa gbórí ara mi sápamọ́. Àwọn mẹ́rin ni wọ́n wà ń bẹ ìjọ náà, president dẹ̀ pè ní ibi tí mo ti lọ́nu o. Ìyá Al-Fulani vice my vice ní tó ṣẹlẹ̀ ń sìn ó ní wípé tí a bá fẹ́ foríjì Saidi wallahi tallahi thumma billah Magaji Faril ṣe, tí a bá fẹ́ foríjì Saidi ó máa ra mọ́tò fún wa, ó máa ra Hummer bus, ó dẹ̀ máa fún Ògo Ìlọrin ní 2 million naira wallahi tallahi thumma billah. Gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀, tẹ́ ẹ̀ bá jáde, tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀, ibi dandan Ọlọ́run kó máa bá onírọ́, ibi dandan Ọlọ́run, ìbínú Ọlọ́run kó máa bá onírọ́. President sọ bẹ́ẹ̀ tán báyìí, àwọn tó kù gba fóònù ni. Nígbà tó ti wá gba fóònù tí wọ́n ti ní pọ́nrọ̀ yìí tí ń lọ báyìí, Allahu akbar kabira, Ọlọ́run kó máa ihdina siratal mustaqim, kọ́lọ́ máa kọ́ wa mọ́ ṣe. Mi ò ṣe mí ní mi ò ṣe méjì báyìí, mo kàn pé Àfà Làbíbù ni pẹ̀lú nọ́mbà mi kejì. Aleykum salam ya wa olórí, mo kàn pé Àfà Làbíbù ni pẹ̀lú nọ́mbà mi kejì. Etí èmi nìkan kọ́ ni ó gbọ́ ọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ n sọ fún yín o, gbogbo ẹ̀yin tí a jọ sọ̀rọ̀ jọ́nà àti president àti gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ tẹ́ ẹ pè mí tẹ́ ẹ béèrè mọ́tò pẹ̀lú nọ́mbà president àti president. Níjọ́ tá a jọ sọ̀rọ̀ yẹn Àfà Làbíbù ń bẹ lórí aago ní line kejì ni o, torí irú ọjọ́ yìí báyìí náà ni o. Àfà Làbíbù ń bẹ lórí aago, kódà Àfà Làbíbù nìkan kọ́ ló wà lórí aago, wallahi tallahi. Mo dẹ̀ gbé Saidi Shittu wọlé sórí aago láàrin pé máa gbọ́ ìyìn táyé Ògo Ìlọrin fẹ́ gbà lọ́wọ́ rẹ̀, ní tá a fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ rèé. Hello, mo wà lórí program. Yeah. Mo ní tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ rèé. Ó náà fẹ́ ti ara rẹ̀ gbọ́, gbà tí ò kúrí, Saidi Shittu àbí tí tó bá parọ́ lórí ọ̀rọ̀ yìí, tó sòdò lórí ọ̀rọ̀ yìí, ibi dandan Ọlọ́run kó máa búkù rọ̀.
torí ẹ̀ ti ń parọ́ yìí láti dó ni mo kàn dákẹ́ mi ò sọ̀rọ̀ torí mi fẹ́ nǹkan tí rí rẹ́kọ̀dù ẹ̀ wà lẹ̀ rẹ́kọ̀dù ẹ̀ wà lẹ̀ kì í ṣe pé yẹn mo sọ pé ẹ̀rí wà lẹ̀ rẹ́kọ̀dù ẹ̀ wà lẹ̀ ni o rẹ́kọ̀dù ẹ̀ wà lẹ̀ ni o kì í ṣe èmi rẹ́kọ̀dù yẹn ṣùgbọ́n Ọlọ́run ló kọ́ mi mọ̀ ọ́ ṣe lọ́jọ́ náà Afalabibu kú báyìí kò sì ní kú báyìí ó wà láyé wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ níjọ́ náà wípé táwọn fẹ́ gbà nìyẹn mo ní nígbà táwọn sọ̀rọ̀ tán táwọn kò lórí aago wọn làwọn wà lọ́nà lọ́rin báyìí mo lé mi ní ọba yín lọ́rin èmi náà ń bọ̀ lọ́rin ní àwọn kò lórí aago tán ó wá kú èmi àti Afalabibu àti Saidi so ti bọ́ kí wàhálà yìí tiẹ̀ kúrò kí wàhálà yìí kúrò lórí ọ̀rọ̀ pé amúra ẹni lé ní píìsì náà kúkú la wa wọ́n ti fún wa ní kí la máa pè òyìnbó yẹn wọ́n ti fún wa ní benefit ní mọ̀ bí a mo gbọ́ òyìnbó yẹn wọ́n ti fún wa a máa play rẹ̀ kò tí ì débẹ̀ ni wọ́n ti fún wa ní offer wípé táwọn bá máa foríjì yẹn nǹkan báyìí la fẹ́ níjọ́ náà èmi Afalabibu Saidi Shittu adimẹ́ta adẹ̀ pé Dr. Kamil Abdulkareem Al-Adabi awadi mẹ́rin lórí ago ẹ máa wò ó adi mẹ́rin lórí ago àwa bẹ̀rẹ̀ sí ní bá Saidi wí Saidi má bu àwọn bàbá wa mọ́ má bu àwọn bàbá wa mọ́ wọ́n ti fún wa lọ́pṣọ̀n báyìí sórí tọ́lá wọn fẹ́ nítorí bá dẹ̀ ṣe yìí ó gbọ́dọ̀ sọ síta Saidi lẹni wallahi ó ti gbọ́ kọ́rọ̀ yẹn kí ọ̀rọ̀ yẹn kó lè jẹ́ pàtàkì lẹ́mìí Saidi wallahi tallahi thumma billahi abá Sheikh Imran Eleha abá Sheikh Imran Eleha Sheikh salamu alaikum warahmatullahi awadi márùn lórí ago èmi Dr. Kamil Abdulkareem Al-Adabi ní UK afa Ahmad Labibu Al-Arbaji afa Labibu Agbaji Sheikh Dr. Abdulmajid Imran Eleha àti Saidi Sheikh Imran wà bẹ̀rẹ̀ sí ní bá wí lẹ́yìn ilé má ṣe nǹkan kan bí ìmọ̀ torí Ọlọ́run o ọ̀rọ̀ mọ́tò tí wọ́n dẹ̀ béèrè yìí dandan ni o gbọ́dọ̀ ṣe eléyìí ṣe kí wọ́n yá kó bribe wọn o bribe wọn o fi àwọn tẹ̀ tó ń kàn létí bẹ́ẹ̀ onírara gbogbo táìmù yẹn lọ́rọ̀ ta lọ́lọ́run ṣẹlẹ̀ wọ́n máa support wọn ni wọ́n máa ṣe kíní kan ó dẹ̀ sọ fún mi ó ní táìmù wo ni wọ́n fẹ́ mọ́tò yẹn that is ọjọ́ tá tí wọ́n pè ní jọ́nà báwọn nídìí mọ́tò yóò jẹ́ on the 21st ó ní tó bá máa fi di on the 30 òun ara mọ́tò yẹn nígbà tó fi di bí on the 25 on the 26 ariwo bá sọ síta wọ́n kà pè mí láti lọrin ni wallahi ta'ala Allah alábòsí ò ní jèrè o alábòsí ò ní jèrè o alábòsí ò ní jèrè o wọ́n bá pè mí láti lọrin n bá rí kọlù Amiru Shabab Sheikh Abdul Fatai babalọ́jà tuntun salamu alaikum babal Fulani níbo lẹ́wà múnimọ̀ wà lẹ́kọ̀ọ́ wọ́n mú allegation kan wá bá yín nìsín ẹ láti dé lọrin lọ́la ẹ̀rù wá bà mí kí ni mo tún ṣe báyìí tó yọ lọ náà bá ní ẹ béèrè mọ́tò lọ́wọ́ Saidi Shittu mo lé mi èmi ta ló sọ wọ́n ní kí n máa bọ́ lọrin pé president ló mú ẹjọ́ wá ó wá yà mí lẹ́nu pé ọ̀rọ̀ ta sọ lánàá ní on the 21 tó já sí pé ilẹ̀ pè mí lẹ béèrè mọ́tò wà tó wó lọ́wọ́ arákùnrin yìí wáyé tó tún wá di èmi lé ní on the 25 subhanallah mo ní ìrìn lọrin àmọ́ mo ń bọ̀ lọrin lọ́la níbo ní kí n máa bọ̀ wọ́n ní kí n máa bọ̀ ní baba inú ilé afáwa Sheikh Sohibul Bayan mo bá gbà lọrin lọ lọ́dí 26 má dé lọrin má délé Sohibul Bayan wà ń bẹ̀ Sheikh Nasiru Salati wọ́n wà ń bẹ̀ Sheikh Al-Markazi wọ́n wà ń bẹ̀ Ava Yasin wọ́n wà ń bẹ̀ babalọ́jà tuntun wọ́n wà ń bẹ̀ Afalabibu wọ́n wà ń bẹ̀ gbogbo àwọn mẹ́fẹ̀ẹ̀fà tí mo dákọ̀ yìí tí wọ́n bá parọ́ gbogbo wọn bẹ láyé wọ́n ti kú o wọ́n bá pè ní wọlé wọ́n bá ní allegation báyìí nǹkan kan báyìí làwọn gbọ́ wípé wọ́n lé mi lọ béèrè mọ́tò lọ́wọ́ Saidi Shittu mo lé mi Afalabibu mo kàn kọjú sọ́fàlà mo láfàlàbíbù ọ̀rọ̀ ni wọ́n sọ yìí ṣe ti bá ń fún wọn lésì Afalabibu ní òun ti sọ ṣùgbọ́n bẹ́ẹ̀ yìí náà ṣe wáyìí ẹ sọ gbogbo àwọn táwí ìbẹ̀ láyé
mo tún kọjú sábàlá pé lábàlá bíbù sheikh ọ̀rọ̀ pé wọ́n lé mi ni mo béèrè mọ́tò fún Ògo Ìlọrin yìí ẹ sọ̀rọ̀ ni wọ́n láwọn ti sọ́ọ̀sẹ̀ àbálẹ̀ fúlàní ẹ sọ. bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bí mo ṣe ṣàlàyé fún ilẹ̀ kan jẹ́jẹ́ ni mo jókòó ní president Ògo ẹgbẹ́ yìí pè mí ó dẹ̀ pè mí àtàwọn báyìí tán wà ń bẹ̀ àwọn fúnra wọn ni wọ́n béèrè mọ́tò rẹ́kọ̀dù ẹ̀rí o. ọwọ́ kálukú bá bọ́ ọ̀tọ̀ ní dáwà sọ fáwọn ó lé mi kọ́ àwọn ni wọ́n béèrè evidence rèé bẹ́ẹ̀ ni kálukú wá ṣáà tó pé astagfirullah téèyàn bá gbọ́rọ̀ kéèyàn farabalẹ̀ ń já àkóńfà síkún bí náà ń fataba yanu ṣé olè alikọ kọlọmọjọ bàjẹ́ fún wọn ṣé Nasiru Salati Sheikh Sohibul Bayan Sheikh Al-Markazi babalọjà tuntun Imamu Yasin jẹ́ àfa kanda yasulu tẹ̀sí mẹ́jọ náà àfa Labibu kálukú wá bá ṣe kíni ọba ní alifulani ọkọ oríire Ọlọ́run kò yíyọ láftà àgbà yẹn láṣẹ wá kóra wa lọ sọ́dọ̀ bàbá chief imam pẹ̀lú president yìí tó sọ the same ọ̀rọ̀ ó ṣe wá dílé ní tẹ́ wá ń parọ́